Ọ̀run tó lórúkọ ìyá tó bí Ọ̀ni ọ̀run tó ni so tó bá yá àti máa sọ̀rọ̀ débẹ̀. Táwa ni àgbà láàrin Ọ̀ọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀ọ̀ni ló kéré jù ní gbogbo wọn. Ìjà tó ń lọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ẹ wò bàbá yìí sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti dárúkọ ìyá tó bí Ọ̀ọ̀ni ó ti dárúkọ Ọ̀ọ̀ni ìrìnsà ó ti dárúkọ ìyá tó bí Ọ̀ọ̀ni ó lẹ́rú ló jẹ́ fún Aláàfin ẹ wò mi mọ bí mo ti fẹ́ sọ ẹ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹ́ wo fídíò tó ń fẹ́ play fún yín kẹ́ gbọ́n tí bàbá yìí sọ nínú fídíò yìí. Ọ̀run tó lórúkọ ìyá tó bí Ọ̀ọ̀ni ọ̀run tó ni so tó bá yá àti máa sọ̀rọ̀ débẹ̀. Táwa ni àgbà láàrin Ọ̀ọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀ọ̀ni ló kéré jù ní gbogbo wọn. Nígbà tí ṣé àwọn ọmọ Odùduwà sí bàbá wọn nígbà tó Odùduwà kú wọ́n ránṣẹ́ sí wọn pé kí wọ́n wálé o wọ́n lè yan ẹni tó máa wà nípò tó bá pe eléyìí alóhùn ti tẹ̀dó kò sẹ́ni tó wá wọn sí Odùduwà kò sọ́mọ Odùduwà tó lọ sí Ilé Ifẹ̀ lọ sí bàbá ẹ̀ ni wọ́n fi lọ gbé ọmọ ẹrú yẹn láyé àtijọ́ wọn kì í ka ọmọ ẹrú sí nǹkan kan wọn kà mọ́ wọn nǹkan tó fi ń lè jẹ́ tiẹ̀ nìyẹn. tó fi ń jẹ́ ti. bẹ́ẹ̀ ni ó wà lẹ́nu wa náà. tó fi ń jẹ́ ti. ọ̀nà fífẹ̀ pé kì í ṣe ọmọ Odùduwà wọn kì í kà á mọ́ ọmọ ẹrẹ ní ẹrú wọn kì í kà á mọ́ ọmọ ọba. ìgbà tó rọ̀ lẹ́ni tó wá sílé tó bá fẹ́ gbọ́ sápèrè bàbá wọn lọ níbẹ̀rẹ̀ wọn Ọ̀rànmíyàn náà wá ìyẹn tẹ̀ wá sí ní tiẹ̀ ó jẹ́ oyè ń bẹ̀ kì í ṣọ̀ni Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà Odùduwà ọjọ́ Ọ̀ni gbogbo wọn ń pariwo pé Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà ni Odùduwà jẹ. ẹ lọ gọ́gù ẹ̀ kẹ ọjọ́ tẹ́ bá ń bọ̀ kẹ wá interview mi bí tọkàn bí wà ní list ọba tó jẹ́ Ilé Ifẹ̀. bàbá kí ni túmọ̀ Ọ̀ọ̀ni. Oníwọ̀ ọmọ Oníwọ̀ ni ẹni tó bá fẹ́ fi rúbọ wọ́n á pè ní Oníwọ̀ wọ́n fẹ́ fìyà wọn rúbọ wọn mọ Oníwọ̀ òun náà ṣọ́ọ̀tì Ọ̀ọ̀ni. ìbéèrè mi ni pé ta alàgbà nínú Aláàfin Ọ̀yọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹgẹ́ sọ̀rọ̀ kan fún yín tó mọ̀ pé kì í ṣe Odùduwà ló tẹ Ilé Ifẹ̀ dó. ó bá wọn kan bẹ́ẹ̀ ni. ó bá wọn kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé àpèrè Oòduà ló jẹ́ ọba ibẹ̀ yẹn tó jẹ́ pé àpèrè bàbá wọn ló wà ó ti jẹ́ bàbá fún wọn. fún gbogbo. bẹ́ẹ̀ ni àpèrè bàbá ẹ̀ ló wà. fún gbogbo àwọn wo. gbogbo àwọn ọba ọmọ Odùduwà. nílẹ̀ Yorùbá. gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. a jẹ́ pé lónìí bàbá gbogbo. òun nítorí pé àpèrè bàbá wọn nìyẹn. Aláàfin Ọ̀yọ́ ló bá claim tó ti wà lápèlé bàbá ẹ̀. abẹ́ Ọ̀ọ̀ni ni. bó ṣe ní nìyẹn Ààfin Ọ̀yọ́ wà. gbogbo wọn pátá torí Odùduwà ẹbẹ̀ náà gbogbo wọn ti jáde. ibẹ̀ lórí irun. bọ̀tá àwọn kan wà tí wọ́n sọ pé wọ́n tẹ̀dó yìí tó jẹ́ pé Benin tábà wo Ondo state àwọn tó kó òní Benin tí wọ́n ti tẹ̀dó kí Odùduwà tó dé ló pọ̀ bí Ondo state. few ni ọmọ Odùduwà ní Ondo state. so tó jọba Benin ọmọ nígbà tí ọba Benin lọ tí wọ́n ló kú sógun tó rán Ọ̀rànmíyàn lọ pé kó lọ jagun ní Benin torí Benin wọ́n ń jagun bẹ́ẹ̀ ni tó bá yá mo sì máa sọ ìṣẹ̀lẹ̀ fún yín. Wọ́n ti jọba 31 ní Benin kí ọmọ Benin tí ọmọ Odùduwà fẹ́ tó bímọ tó ń pè ní Wéka wọ́n tó wá dáfá kó jọba ọmọ Benin ló jọba ní Benin. báyìí ọmọ Odùduwà ló bí òun ló wá dáfá nílùú pé ifá mu kan lọ gbé wá láti Ilé Ifẹ̀ Ewéka wọ́n ti jọba 31 Benin kéwéka tó bẹ̀rẹ̀ sí ń jọba ló ń jọba àwọn ẹran ló ń jọba lọ léni kì í ṣàwọn ló tẹ̀bí nídó òun lọ́ba ẹ̀kọ́ sọ pé àwọn kì í ṣe Yorùbá
tó ti ọmọbìnrin ni so bó ṣe rí nìyẹn. Benin àwọn èkó ti wá ni. Ìbíní ni tó bá yá àwọn máa sọ èsì débẹ̀ yẹn ilẹ̀ aṣú ẹjẹ́ máa sọ àwọn míì tó kù àbá yẹn wá lẹ́nu. Káwọn èèyàn máa retí pé ń bọ̀. Bẹ́ẹ̀ tó bá ti àṣọ bó ṣe rí nìyẹn táwọn kan sọ pé kì í ṣe Odùduwà ló bí ọ̀nà òfìfẹ́ ìyá ẹ̀rú ni sa Látẹ̀rọ Alágbègì ọlọ́wọ́ fọ̀wọ̀ second ó sọ ìtàn fún wọn pé Odùduwà ló bí òun ó dẹ̀ sọ pé òun ò ní gbà fún ọ̀rìn Adésọjí Adérẹ̀mí ọ̀nà òfìfẹ́ ńgbà yẹn kó jẹ́ chairman ní west ó jẹ́ chairman ó tún gba president náà lọ́wọ́ ó jẹ́ premier. no kìíní ló jẹ́ gómìnà Adésọjí Adérẹ̀mí the chairman of Ọba Látẹ̀rọ Alágbègì ó gbà fún olómọ ẹrú ni Látẹ̀rọ lọ sí gbogbo history òun ló jẹ́ chairman president ní 1945 1948 nígbà táwọn UK rán representative fún wọn ló welcome wọn the president of Ọba in the western region chairman of Ọba in the western region òun ló ṣe bí Olúwo ṣe tó fi ẹ̀ṣẹ̀ gbá ẹnu Adésọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ni òun ni kò gbà Aláàfin Ọ̀yọ́ ní kó lọ jókòó pàtàkì fún pé Odùduwà ló bí òun ẹ lọ sí ìwé wọ̀ ẹ lọ kán lọ gbé èsì rẹ̀ jáde ẹ̀yàn ọmọ Látẹ̀rọ Alágbègì ẹ máa gbé èsì bàbá yẹn jáde kán máa kà á Ọlágbègì náà ó bọ́ndẹ̀ wọn lajú ni nígbà tí Queen Elizabeth wá dé sí Nàìjíríà tó ń gba gbogbo ọba lọ́wọ́ ó lo golf ní Queen Elizabeth pé you are black monkey náà ń pè àwa èèyàn dúdú ńgbà yẹn ó wá fi glove ń gba gbogbo ọba ẹgbẹ́ ọba Hausa lọ́wọ́ ó wá dẹ̀dọ̀ Látẹ̀rọ Alágbègì ó ní off your glove ó lá I'm not animal I'm one be like you bí Queen Elizabeth ọ̀fẹ́ tó gbà lọ́wọ́ nìyẹn ó wá ló deserve ẹni tó máa fún Israel òun náà fún ní Israel kò rà ó lẹ̀ fún ní sáà ó fún Adésọjí Adérẹ̀mí Abubakar tàbí ní north ó fún wọn ní sáà mẹ́ta tó fún gbà yẹn òun ló àkíyèsí òun ló dẹ̀ kéré jù ó ní kó bá gọ́ọ̀fù ló fi ń gbà wọn báyà lọ́wọ́ tó ń gbọ̀n nígbà tó dẹ́dẹ̀ ó ní kó bọ́ gọ́ọ̀fù tó wà lọ́wọ́ ẹ̀ tí animal lòun ni and woman me like you sí ìyẹn sọ pé ọ̀rùn mi lè pẹ́ ọ̀run la bí so bó ṣe ní nìyẹn tó bá mọ̀ tán ẹnìkan ṣe é sì ní ìlú Ọ̀wọ̀ ọjọ́ wọn ọba jẹ̀bọ́ ọ̀ àkíyèsí ẹ̀mí náà àkíyèsí ẹ̀ pé tó bá fẹ́ gbé èsì jáde wọn máa bá àwọn àgbààgbà ni kó ń sọ̀tàn fún kí tí kò lọ ṣèwé kan kó máa fi dọ́là sí máa rà á so bó ṣe ní nìyẹn. bàbá ní pàtó ọmọ Oòduà lọ ní a sọ díẹ̀ fún inú ẹ̀ o ẹrú Oòduà nìyá Ọ̀ọ̀ni nígbà tí wọ́n fẹ́ fi pé kán lọ rúbọ kán dá fọ́fọ́rùn mi là pé kán lọ rúbọ kán lọ fẹ́rú kan rúbọ sí fún Odùduwà wọ́n wá mú ẹrú yìí wọ́n mú gẹ́gẹ́ bí oníwọ̀ wọ́n á gbé níbi tó fún rúbọ wá lóyún Odùduwà lọ́wọ́ wọn Odùduwà ti bá sùn wọ́n wà nú òun wọn ò dẹ̀ fàbóyún bọ nǹkan wọ́n wá dá padà bó bá parọ́ wọ́n á fi ẹbọ nǹkan gbẹ̀yìn náà ni. bàbá ṣùgbọ́n tá a gbọ́ ni pé Ọ̀kànbí nìkan ni Oòduà. ẹgbẹ́ ọwọ́ bòkún kọ́ ọwọ́ tó bòkún kọ́ ta ló bòkún fún ọwọ́ tó bòkún mò ń bè lọ́wọ́ ẹ̀dá mi lówó. bó wá ní ti Ọ̀kànbí. ọwọ́ tó bòkún kọ́ mo díẹ̀ láti sọ fún mínísírì tó bá yá. Ọ̀kànbí ń kọ́. tó ti yé sìn tó ti yé yín sọ fún ẹgbẹ́ níbo ni wọ́n sọ Ọ̀kànbí sí ní Ilé Ifẹ̀ tàbí líìsì tó rí Ilé Ifẹ̀ bí tírúkọ Ọ̀kànbí bá wà ń bẹ̀ kẹ́ gbé jáde kẹ́ wá sọ fún mi ọba tó jẹ ń bẹ̀. tọ́lá wà gbọ́ pé. òun mi lọ gbé líìsì lọ padà wò ó líìsì wọn lọ gọ́gù tó bá ti gọ́gù ọjọ́ tó bá fi ṣe interview kó wá sọ fún mi bí tí Ọ̀kànbí wà ń bẹ̀. ó dáa gbọ́ ni pé Oòduà ló bọ́ Ọ̀kànbí Ọ̀kànbí wá bí méje. ní sòrò nígbà tó Ọ̀kànbí bí méje ọwọ́ àbòkun tó wà bòkun tó jó Odùduwà fi là ń kọ́. wọ́n náà mọ Ọ̀kànbí náà ni. méje lẹ́yìn no ẹni Ọ̀kànbí bí méje nígbà tó bá ka gbogbo àwọn méje tó bí yẹn tó ń fi sì tó ń gbé jáde ẹni pé kò sí ọwọ́ àbòkun nú ẹ Ọ̀rúnmìyàn ló gbẹ̀yìn ẹ
ní sì tán gbé jáde. Ọ̀nà ní last one. Ẹ̀hún last one ok ọwọ́ àbòkún tó wá bòkún kọ́ ọwọ́ àbòkún tẹ̀ títí ní àbúrò tó ń pè ní àjàká tí ọmọ ẹ̀ pẹ̀lú wọn látẹ̀ Òṣogbo gbóńdó. Ẹ̀mọ́ ẹ̀sẹ̀ àwọn ọmọ ẹ̀sẹ̀ Odùduwà. ìta tí wọ́n ń gbọ́ láti ọdún Ìwà ọ̀nà fífẹ́ sọ ó ní sì tán ṣe ní ìwé yìí ó láwọn United States onú Ṣíjúadé onú recognize ẹ̀ gbogbo ìwé sì tán ṣe nípa Odùduwà tẹ́ bá lọ wo àwọn. ṣé ètò Samuel Johnson kọ. àti gbogbo wọn pátá Odùduwà gbadé ẹ̀ ló ṣe sọ fún yín tó bá kákòókò ìtàn a máa sọ fún yín ọwọ́ àbòkún kọ́ nígbà tó ń ka méje alákẹ́tù gbogbo wọn pátá. onísàbẹ́. ẹ̀ tó wá bò ó tí ojú Odùduwà fọ́ wọn àbòkún. ẹ lọ bòkún wá. ó tì tẹ́wọ̀n kéésì ràn ti fẹ́ gbàtán ní ọ̀rọ̀ mìíràn ní lásán tí ọwọ́ àbòkún kọ́ àjàká àbúrò ẹ̀ ń kọ́ so ẹgbẹ́ yẹn pàtó sí ẹgbẹ́ yẹn ṣe pàtó síbẹ̀ bó ṣe bí yẹn tó bá tẹ́ pẹ̀sẹ̀ a máa sọ̀rọ̀ lé lórí bàbá lákòó ẹ kọ́kọ́ lọ gọ́gù tẹ́ bá lọ gọ́gù mọ́ nǹkan tó máa gọ́gù tó máa padà wá ni o lọ wo ní líìsì Ifẹ̀ bí tí ọkàn bí bá wà ń bẹ̀. lákòótán ta ló bí. so nísìnyí Odùduwà ló bí ọlọ́wọ̀ Ọ̀rúnmìlà àwọn akọ bóòlù ṣe jẹ́ sí ọlọ́wọ̀. Ọ̀rúnmìlà babaláwo ni ìyẹn ń dá babaláwo òun lóhun babaláwo tó gbé Ifá tó bẹ̀rẹ̀ Ifá. ṣùgbọ́n ọmọ Oòduà àpọ́nbélé ni. ẹ̀bùn tó ní ọmọ tó bí tó ń pèlé ọlọ́wọ̀ kì í ṣe ọlọ́wọ̀ yìí o. ókè òun lọ́wọ́ ó di Ifá tí ó mú ọmọ ọlọ́run tí ó di Ifá ọmọ Ọ̀rúnmìlà ọlọ́wọ̀ yẹn òun náà sọ pé kó ń ṣọ̀wọ̀ fún ọlọ́wọ̀. Mo máa sọ̀rọ̀ bí òrìṣà yẹn tí bá ń sọ̀rọ̀ ìyàwó Adékérèdọ́lù òrìṣà ọwọ̀ yẹn bó ṣe lágbára tó ń ṣe fún ọlọ́wọ̀ yẹn. tó àmọ̀ tẹ̀síwájú àbí ọ̀. tó tí ọ̀dọ́ fífẹ̀ tó ti ń sìn òun ni tó ọmọ ẹrú ni bọ̀tà tó bá yà sọ oríṣi débẹ̀ Odùduwà ló bí. Ọ̀run tó lórúkọ ìyá ẹ̀ Ọ̀run tó ní ẹrú Odùduwà ẹ̀ Ọ̀run tó.